káàbọ̀ sí ka ìwé pẹ̀lú èmi Amoke ọmọ bàbá abílẹ̀ onílù níbi tá a ti ń ka ìwé ìtàn ìgbésí ayé mi SÄ GÍLỌLÁ ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ̀ láyé tí mo ń wáyé ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ àìkú bẹ́ẹ̀ bá ṣe ń ṣalábàápàdé fọ́nrán mi ẹ mọ́ gbé kúrò ẹ wá nǹkan fìdílé lónìí apá karùn-ún ojú ewé 13 láti bẹ̀rẹ̀ ẹ mọ́ ọba mi bọ̀ ibà mi tirẹ̀ o akéde èkó òwe ilé wa kan sọ pé ìgbára là á búra a kì í bú Ṣàngó lẹ́ẹ̀rùn báyìí gan lòwe náà rí fún èmi SÄ GÍLỌLÁ pẹ̀lú wábiwọ́ sí ìgbà tèmi SÄ GÍLÒ pẹ̀lú àwọn ọ̀gọ́rọ̀ ọ̀dọ́mọkùnrin ní ìgboro Èkó yìí nígbà wúndíà mi ṣùgbọ́n lónìí ó jọ lójú mi bí ẹni pé ìgbà náà wá ń padà lo èmi SÄ GÍLỌLÁ náà pàápàá èmi SÄ GÍLỌLÁ tó jẹ́ pé mo ti fi ìgbà kan rí jẹ́ ọmọbìnrin tí àìmọye ọkùnrin ń bẹ̀bẹ̀ láti rí ojú rere mi mo tún padà di ẹni òṣì òun ààrẹ lónìí níkẹyìn ọjọ́ ayé mi èmi àdùfẹ́ ọmọbìnrin nígbà tí ẹwà ara ń jàròrò bí aṣọ ṣẹ̀dá tún padà di ẹni tí kò rí ẹnikẹ́ni ṣe mí níhò mọ́ lórí ilẹ̀ ayé mi lónìí èyí wá ń ṣẹjọ́ ẹnikẹ́ni bí ta ni àbá lè rí bá wí bí kò ṣe èmi ọmọ tí a kọ́ ṣùgbọ́n tèmi kò gba ẹ̀kọ́ nígbà èwe mi kí ni yóò ti dára tó bá jẹ́ wípé púpọ̀ nínú àwọn ènìyàn yóò fi ọ̀rọ̀ tèmi SÄ GÍLỌLÁ kọ́gbọ́n láti lè fi tún ìwà àgbèrè ṣíṣe wọn ṣe kí àsìkò tó kọjá fún àtúnṣe. Mo ti sọ nínú ìwé mi ọ̀sẹ̀ tó kọjá pé ìyàwó arédè ló wù mí láti gbé pẹ̀lú ọkùnrin kọkùnrin tó bá fẹ́ láti fẹ́ mi láya. Níkẹyìn mo ṣalábàápàdé ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lábọ̀dé ẹni tí ó ṣèlérí pé òun yóò ti òrùka arédè bọ̀ mí lọ́wọ́ bí èmi bá lè gba ìfẹ́ fún òun. Báwo ni ìrìn àjò SÄ GÍLỌLÁ àti Lábọ̀dé ṣe lọ? Ó dọ̀sẹ̀ tó ń bọ̀. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ dákun ẹ bá ń pín fọ́nrán yìí kó lè lọ jìnnà. Bí ẹ bá sì fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn fọ́nrán wa mìíràn, ẹ dákun ẹ kàn sí mi. Amoke ọmọ bàbá àbílí onílù yìí náà ni. Ire o, ẹ ṣé jẹ́jẹ́.